Yorùbá bọ̀ wọ́n ní iye kan lábàáhùn kò ju mẹ́ta lọ. Bẹ́ẹ̀ sì ni ìwọ náà ti délé ayé ìtọ́jọ́ mẹ́ta. Ó sì mọ̀ pé ọ̀sẹ̀ máa gbọ́ tí Yorùbá máa ń pòwe wípé bọ́mọ bá tó lọ́kọ́ ìṣe ní lọ́kọ́, bọ́mọ bá sì tó ládàá ìṣe ní ládàá. Ó rí i pé ọ̀rọ̀ tí mo pè ọ́ fún yìí ìbọn sọ̀rọ̀ ẹ̀rí àtijọ́ tí mo ti bí ọ. Àmọ́ mo rò pé àsìkò rèé láti pè ọ́ kí n sì bọ́ ọ sọ. Torí pé mo rò ó bọ́yẹ́rù ń bọ̀ ni. Bẹ́ẹ̀ sì ni látijọ́ tí ìyá rẹ ti gbé ọ lẹ̀ fún mi ọ̀rọ̀ bá ń fọ̀run kẹ́yà rẹ̀. Àmọ́ bó o ṣe níyà o sì tún níyà torí látìgbà tí ìyá rẹ ti fi ọ́ lẹ̀ fún mi ó ní mò ń ṣe bí ìyá tí mo sì ṣe bí bàbá fún ọ. Sọ wá rí ọ̀rọ̀ tí mo sì fẹ́ bọ́ ọ sọ yìí mo máa ń tọ́ yẹ kí n ṣe ṣùgbọ́n torí pé ayé ti dá ayé ọ̀làjú ó ti kú òbí bá ṣe tọ́ àwọn bàbá tó bí àwa yìí àtàwọn bàbá tó bí bàbá wa. Torí níjọ́ àná kò ní di pé kí bàbá ẹ̀sẹ̀ máa pọ̀ mọ́ dúró pé lọ́mọkọ wá àbí ọlọ́mọ aya wá, wọ́n máa ń fi aya fún ọmọ wọn tàbí kán fi ọkọ fọmọ wọn ni. Sọ wá rí mo fi ọgbọ́n ní wákàtí ọ̀rọ̀ mo ṣe ń lọ sọ yìí kó o sì má kàn sí lẹ́nu o bí mo ṣe ní o ṣe náà ni kò ṣe. Mo fẹ́ kọ́ ọ bọ́ ta kọ́ ọ lọ mú ìyàwó wálé fún mi. Sórí tó yẹ pé ẹ̀rù ń bọ̀ tó níbi méjì mẹ́ta mẹ́rin lọ́wọ́ ìwọ kó kọ wọn wá á sì bí wọ́n ṣe ń ṣe ń jọ̀ràn àná yìí lọ́bọ̀ béèrè sí èwo ni kò fẹ́ èwo ni ọmọ fẹ́ tàbí kó wọn wálé jẹ́ ń wò fún ara mi pé eléyìí lọ́mọ gidi eléyìí ni ọ̀dà bọ́ bá fi lè yọ ọ̀bọ̀ kalẹ̀ ọjọ́ ń lọ rèé ṣé ọmọ yìí àwọn ẹgbẹ́ rẹ tó ti bímọ kódà nínú wọn gan á ti máa rí ìtọ́jẹ́ sí pé bí ọdún mélòó kan sísìn yìí ọ̀nà yóò di grandpa ìwọ wá dúró lójú kan náà ọ̀rá ó sì gbìyànjú pé wọn náà sì fẹ́ sún kó níyàwó lé wo lọ mú ìyàwó wá fún mi mo fẹ́ rí ìyàwó rẹ torí mo fẹ́ rí ọmọ mi kí n sì fi ọkọ̀ sí lẹ́nu ó ti gbọ́. kẹ́ni pọ̀ lẹ́rìn. n tẹ́ sọ pálẹ́rìn bò wọ́n sọ pé èmi o kémi ló máa mú ìyàwó wálé o èyí sẹ́rẹ̀ èmi lọ́wọ́ owó rẹ̀ èyí tí ì lè iṣẹ́ tí mo fi kọ́ ní ìjọsìn lọ́hùn iṣẹ́ fọ́gá èyí ṣe mọ́ ẹ̀yin náà pé àwọn èdè ìrìnà ń kọ́ fọ́gá àwọn ẹ̀gọ́ iná ń kọ́ fọ́gá fọ́gá tí ń bẹ́yà rẹ̀ gbà gan-an ní kíní bìrìrì ní iṣẹ́ tí mo ti ń padà kọ́ mo ṣe ìlọ́dún kan bẹ̀ ni nínú ọdún mẹ́ta ìgbà tí n bá parí iṣẹ́ ọ̀hún tí mo ti dó láàyè ara mi tí mo ti ń lówó ìwọ àfẹ́yàwó tẹ́sọ pé kí n fẹ́ àmọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tí mo wà ẹ̀yin lè kúrọ́ fún yóò ìyẹn ṣe tá àfẹ́yàwó kàkà ìyàwó kàkà ṣe tá àfi fẹ́. Akin sẹ́mi náà ló ń gbé lẹ́nu sórí bọ́ máa lè ní ọ́ tó tọ̀ bá sọ máa lè èmi ń bọ́ sọ̀rọ̀ o tún sọ pé kò ní rí bẹ́ẹ̀ ọ̀nà múyàwó wá ní o tó bá jẹ́ pé ti bùkátà ìyàwó ní máa ń bọ̀ lẹ́rù tó wò pé iṣẹ́ rí o tí ì dúró dáa jọ ìjọ tó ti dàgbà tó báyìí mo fowó jẹun yàrí ni àní ọlọ́fẹ́yàwó wá àti ètò àná àti tìyàwó gbogbo tí ọba ná agbára Ọlọ́run ká ó láti jẹ mímu rẹ̀ agbára Ọlọ́run ká kí ni ṣe ọ́. ẹ dákun lára mi tí nígbà tẹ́yìn wọn fẹ́yàwó tẹ́ fẹ́ yà mí ǹjẹ́ bàbá yín ìlọ́fẹ́yàwó fún yín tí a bá lágídí fẹ́yàwó fún yín tẹ́ yà pé ẹ fà gídí fẹ́yàwó fún mi lọ́wọ́ tí wọ́n wáyé bí mo ṣe ń dọ́kun wájú yín ìyìn sítáàtì fẹ́yàwó kàkà ìyìn fẹ́yàwó kàkà bí mo ṣe wáyé bẹ́ẹ̀ mo sọ fún Akin ìyìn sítáàtì fẹ́yàwó. sórí etí ìfẹ́ sí fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ máa ń ṣe níjọ̀hún ilé ìwà padà sí fún ọ báyìí ìfẹ́ fẹ́yàwó fún ọ ni ṣùgbọ́n ní ìtòsí yìí fúnra ara mi ní mú ìyàwó tó bá wù mí pé ọya gbà sọ wá rí ibi tí ìṣèdè fún ọ èyí tí ọ mọ́nú ilé báyìí èyí tí ọ náà mọ́nú ilé kódà ń bọ̀ ó ìwọ náà bọ̀ ó ẹ mọ̀ sí gbé ẹsẹ̀ jù mí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ sí ẹsẹ̀ jù mí níṣẹ́ kódà èmi níbọ̀ bí gbé kí bọ̀ bẹ̀. ó mọ̀ tí tóbi tuntun báyọ̀ lọ. kò sí bó ṣe lè wù kórè mi níbọ̀ orí bọ̀ bẹ̀. lágbára Lucas tó wà Nàìjíríà lọ yóò ti àfẹ́tì mi gan-an àwọn àfẹ́tì mi pọ̀ máa gbọ́ wọ́n sọ pé wọ́n àfẹ́tì wa kò ṣe wọn nìkan ló àfẹ́tì mi so ó dọ́jú ẹ̀ náà kò dọ́dọ̀ mi kẹ̀ àtìlé ẹsẹ̀ ni mo fi rìn dé Ìbàdàn tí ìbá ṣe Fọlákẹ́mi tó ní ká pàdé ohun bíbá yìí òun mọ̀ àfẹsẹ̀ láti lé bí yàrá gbà láìláì
ṣé o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni gbogbo nǹkan tí mò ń ra báyìí máa sọ pé ẹ fún mi ní account number yín o máa ṣe transfer sí o ẹ fún mi ní account number ó mọ account number tó wà lọ́wọ́ mi out of 50. ọ̀rẹ́ mi ṣé èkó ti máa ṣe gbájú ẹ̀. mi ṣe gbájú ẹ̀ wo cashless yìí náà mi jàre mi ṣe gbájú ẹ̀ rárá wo jẹ́ ká sínú àpò kìíní. ẹ̀yin babes. màmá lówó èyí jí tó pọ̀ fún yín. ṣé wàá jẹ́ bẹ́ẹ̀. kéèké tàbí gáì yìí ni Fọlárin lórúkọ ẹ̀. ó spẹ́ẹ̀lì fún mi. ètò mo ṣe ń dún. ó ti pọ̀ aṣọ mi lásán ó rà fún mi ní 70k. ṣòkòtò mi yìí tí mo wọ̀ 150k ló rà fún mi. bàtà yìí bàtà Rihanna ni. lẹ́yìn òun èmi náà mo tún ní Nàìjíríà yá pé méjì mo kàn fi ń gbéra dání ó rà fún mi ní 3 million. ṣe é gbọ́ rí ó ṣe wọ́n bá mi ó dá fún nǹkan wọ́n bá mi ń bọ̀ lọ́la tẹ́ bá rí. wow tẹ́ bá mi lọ́wọ́ báyìí mo máa kámẹ́rà yín. really. ẹ̀wọ̀ báyìí tẹ̀ gbogbo ẹ̀rọ máa ṣó. I'm very sure. ọmọ kan tí wọ́n ṣe fún mi wọ́n rẹ́ mi kí wọ́n bá sọ̀rọ̀. this guy is paying wọ́n máa ń ṣe máa bá ẹ sọ̀rọ̀ wọ́n á ní kí wọ́n bá wà sọ̀rọ̀. ọ̀dọ̀ mi ló nà ó ṣe ìdánwò sí mi oúnjẹ mi lásán is more than one head. ọmọ ó ti fọwọ́ bá mi jẹ́ Jesus. ọmọ kan ṣé ọmọ kan tó sọ̀rọ̀ rẹ. gbomi fún àpò mi ní kankan. mo rí iná àwọn ọmọ kó bọ̀. bẹ́ẹ̀ ni. ọkùnrin tó ní gan-an ò lè fẹ́ mẹ́rin ṣe máa rùn pa kiri lélẹ̀ iPhone Android phone ayé ti lajú. I'm using iPhone and Samsung. my parents lè mú fún mi méjèèjì ẹ̀mọ́ yìí tí mo rà ni ó talẹ̀ yóò ta mọ́ mi yóò tọ́gá dì í ó ta ní gangan. kí ni ìbẹ̀ sọ. he is more than 10 million. dákẹ́ sí lórí ìbú ni ọ̀rẹ́ mi lórí ìbú wa náà ni ẹ̀yin ẹ̀ lọ wẹṣẹ́. wọ́n lè bẹ́ẹ̀ jàre wo lórí búkẹ́ wo lò ṣì lọ́tọ̀ jà ń rí i. calm down ṣe kó máa bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé ṣe máa jẹ́ mẹ́ka ẹgbẹ́ mi sí i. jọ ṣáfáwé jẹ́ ó ti wọ́n jù. so send account number yín sí mi. okay. kìdé. ẹ gbàdúrà fẹlẹ̀ dá yín kí nẹ́tíwọ̀kì yẹn ó dáa o. nẹ́tíwọ̀kì máa dáa. babe fóònù ti fẹ́ kú o. yá mi nípa bàǹkẹ́ ṣe ní. wọn mú ní ìwúrí pọ̀ bàǹkì wa. mo ti fẹ́ kú tí wà ní fún wa lówó. fóònù ẹ̀ ṣe fíìsì náà ni o. oh my god. charge phone kò lè fún wa lówó. o lè bá ṣe aṣọ yẹn. jẹ́ kí n charge. má fọ ẹ̀ ní ilé àndín. bí ọkọ ẹ náà nìyẹn. orí mi ti yá. hello. Fọlákẹ́ jọ̀kẹ́ tó ká aṣọ mi tó mú náà wá ká tó dẹ̀ wọ jáde. ṣé o lè ṣe kó la tán kò ti tiẹ̀ ni? mo fún ẹ ní 30 minutes. ní sùúrù calm down náà o ti bá ṣe jẹ́ fún mi náà. Starlander. lórí burúkú yìí. ẹ wá Mr. Starlander ẹ gbà Mrs. Starlander ẹ pẹ̀lẹ́ o. ó fi pé bẹ́ẹ̀ kí n excuse me ṣùgbọ́n fún mi lè dé sí kí wọ́n máa bínú kí wọ́n máa sọ̀rọ̀ àbí kí ló fẹ́. nǹkan tó sọ náà ó dẹ̀ make sense o ní point. gidi gan ni ọ̀rọ̀ wà nínú nǹkan tó sọ mo mọ̀ wípé tí mò ń bá ti rí wọn máa bí wọn ni bí a kò excuse wa. mi ò support yín o mi ò support yín ní táwa bá bẹ̀bẹ̀ tó tó ní kí mọ́mí gbà lórí ìjókòó bí báyìí ó yẹ kí mọ́mí gbà lórí ìjókòó yẹn. nǹkan tó sọ yẹn náà ó make sense o dẹ̀ make point but ẹ kàn sọ yìí mọ́ sí mi náà. ṣé bẹ́ẹ̀ ló ṣe burú tó ni. sábà wọ orí tiẹ̀ baby lẹ́kọ̀ọ́ fọ́tà yìí. I miss you. dákan níbo ló ti rí eléyìí ẹ wá ǹdẹ ǹdẹ mo kú ọ̀pá ń dọ̀mọ̀ ọmọ ń dọ̀mọ̀ ṣé nínú okun orí láró yìí orí ilé ti burú orí kò lè jọ ṣé wọn ni ìyàwó akẹ́kọ̀ọ́ mi tí àwọn obìnrin tó yẹ kí wọnú ẹ wọnú orí ẹ obìnrin apárí mo rí for the first time ó ti sẹ́ ogun ayé ayé tán ní irun ẹ̀ fi jẹ́ lọ́ba ìtàn ló parí ìyá ní ọ̀rọ̀ ọmọ bí ìyá ní ti tẹ̀sẹ̀ sáwọn ilé ìní ìyá ṣé ẹ̀gbọ́n rẹ̀ ní bí ní ẹ̀rí ẹ̀yẹ ní bí ẹ̀rí náà nù dáadáa nínú lè dé ẹ̀yìn òṣì ọmọ àbí ìpàdé ọmọ tó yẹ síta ọmọ tó yẹ sí bàjẹ́.
jọ tèmi kí wá sí ọ̀kan lọ́mọ tèmi ọmọ tí òkè méjì lọ́wọ́ mi òkú ọmọ gómìnà ọ̀la ẹgbẹ́ ọmọ tèmi jáde jésù mi ò ní fún mi ṣe bàbá mi lọ́rùn tí n bá tún bẹ̀rẹ̀ mọ́bìnrin màá ní kára sápá yín yes màá ní kára sápá yín nílé ìlọrin sọ́dọ̀ náà màá ní kí màá ní pẹ́ yín báyìí yes màá lọ tòkùn yín fẹ́ gà. wọn kì í ṣe ìyàwó mi ọ̀rẹ́ ìyàwó mi ni wọn. ẹ mọ̀ lọ́wọ́ sí ìyàwó ẹ mọ̀ lọ́wọ́ ìyàwó. ọ̀rẹ́ Fákẹ́mi. jésù mi ò jésù náà bàbá mi náà ọlọ́run jẹ́ pé èso lè ti mọ̀ wá ní wọ́n gba májèmájè mi jẹ́ wọ́n gba fọ́tà lórí ayé mi iná jẹ́ mi ìfọ̀nà ni ó sì pa yín ìfọ̀nà ni ó yẹ jẹ́ ìfọ̀nà ni ó wà fún nínú lórí mi ò bẹ́ẹ̀ sí lẹ́yìn délé pé ògùn ní màá pa bẹ́ẹ̀ sí lẹ́yìn lórí pọ̀ arákùnrin ìwọ ọmọ yìí tá a lọ́rùn sí mi náà gan ẹ bá wà tó mi jẹ́ táàrí mọ́sẹ̀ tí ò lè dájú bẹ́ẹ̀ sí ọmọ mi jésù ló lè fún ọ ṣe nípa náà ti dàbí ọlọ́run ló lè fún ọ ṣe. orí àwọn tó jẹ́ wípé wọ́n pè ọmọ tó yẹ pé ọlọ́gbọ́dọ̀ ń ṣe pè mí ọlọ́run pè ya wọn kó múra mi lé ọlọ́run ló pè mí mi kì í ṣe ìgbéraga ni yé ọlọ́run ló pè mí ní ìgbéra mi bí wọ́n ṣe pè mí mo sì dá ọlọ́run náà ní ìgbà ìwọ ní èṣù ó èmi àti àjọyà bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ẹ̀mì ìdílé ṣe. I don't know what is wrong. Imagine nínú òtẹ́ẹ̀rí àgbà tó lọ sókè mẹ́sì tí wọ́n padà pélé gbọ́n ó ga o gbéra o 44-4 àìsàn ẹ̀ ló fọ́ tó bá tí mo ṣe ń sọ̀rọ̀ sí mi Akin imagine tó pé mo respect mi ni tó pé mo bẹ̀ ní ìyá ń lé mi tó bá rí court wa tó ń ṣépè fún wa wọ́n kàn ń shout everywhere for what reason ṣé àgbẹ̀kan máa kọ́kọ́ jẹ́ ìyá àjọ ni lágbára o ẹ̀yin babes ó sú mi o ọ̀rẹ́ mi kò sí látò ní Fákínlẹ̀ o o máa filẹ̀ ní òun ní choice Akínmi kì í fi sílẹ̀ o máa fi sílẹ̀ ní for what o ní choice ṣé ọmọ kan mo really appreciate yín ṣẹ́gun ẹ̀ẹ́dẹ̀ má bínú nǹkan tí mo mẹ̀ ṣe fún yín ní dinasta ni má bínú wọ́n pé kí n Fákínlẹ̀ yẹn mi ò lè ṣe o ò lè Fákín sí mi ò lè fún. ẹ̀rọ nǹkan pẹ́jọ́ nǹkan tí mo sọ ẹ má bínú and I'm promising yín pé ilé ò lè ṣẹlẹ̀ mọ́ because mo ti lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ àgbàgbà ìjọ àti àwọn pastors láti bá mi bá mọ́mí bá wọn sọ̀rọ̀ kò possible náà bí mo tó yìí kí má ti fúláwọ̀ ọkọ̀ mo ti rán àwọn àgbàlagbà tó báyọ̀ sọ̀rọ̀ mo ti rán wọn sí wọn. I'm not sure that woman will change you. That's a wicked move. Mo ò ṣe bóyá wọ́n lè change ìyá àgbà kí lẹ́yìn pé wọ́n yẹn wọ́n bí fún ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwọn tó wá sí church ẹ ṣe náà wọ́n ti bínú it's okay. Well, it's a choice to make. Tó bá wù ẹ́ filẹ̀ tó bá wù ẹ́ má filẹ̀ we are very sure nǹkan tó máa fi sí ẹ lọ́tẹ̀ yìí lò ní dáńsì. I'm less concerned. I want you to know that ẹ̀ka sọ ọ̀pá ìmọ̀ sí mi kò tẹ̀sí nǹkan tó fẹ́ ṣe mọ́mí mi náà ní ilé lọ choose another mommy. I cannot use your mom to be my mom. lóòótọ́ ìyàwó ni bó ṣe rí yẹn mọ́tẹ̀ ti sọ yín yẹn but kò possible náà kí má máa rí nínú tó yìí. as in imagine kọ́lọ́lọ́ yẹn máa sọ pé mi ti ṣẹ́yún tán. let's forget about that. ara ọmọ ló ń ta wọn ẹjọ́. But what is up with you? That was your choice to make. What is now? It is where. Do whatever you like. Okay, let's consign. àlàáfíà o àlàáfíà fẹ̀ǹtì ń bọ̀ ẹ̀ka sàn ìyá àdúrà kí ló wá dé iná tó ṣe pé àwọn ìyàfi gbèrè sọ̀rọ̀ àti báyà fún wàásù fún yín a tó wá àṣà àti ṣé wà lẹ́yìn Yorùbá ká tó fi wàásù fún yín síbẹ̀síbẹ̀ náà ẹ̀kọ́ tí ibẹ̀ ẹ̀ gbọ́ ẹjọ́ náà ẹ̀kọ́ sọ fún mi tẹ́ẹ̀fẹ́ di Ọlọ́run mi sẹ́ẹ̀fẹ́ di Ọlọ́run mi ṣé ṣọ́ọ̀ṣì tèmi Ọlọ́run ti pè mí Jésù mi ti pè mí tí mo ti ń sẹ́ràn sẹ́ tí mo ń túlẹ̀ tí mo ń já ìgbẹ́ Ọlọ́run ti pè mí ọba wa ń wọ̀ ọba wúbọ̀ ó tẹ̀gbọ́n mi wọ́n tẹ̀gbọ́n mi wọ́n tún jọ́ náà ṣe dé mi kí ló kàn náà ayé tèmi jọ́ Ọlọ́run ayé mi mo ti fún Jésù. èmi ò lọ gbé òfin àṣẹ ìjà mi bọ́lá ṣe dé mi nìyẹn tí máa ń wú tí mo wú fọ̀ bọ́lá ṣe dá mi ni ẹ̀yin ni àbá sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ ṣe gbọ́ kí ló wá dé ṣé sílẹ̀ wá mọ̀ta ayé kókókókó nígbà tí wọ́n gbèsè
ẹ wá rí tẹ̀sán pé ẹ wá àti pé náà ọmọ yín àtẹ̀gàn tí ẹ fẹ́ ni ẹ sáré fi sọ fún ẹjọ́ lọ́pẹ́jọ́ ẹjọ́ tó níyàwó tiẹ̀ ẹjọ́ wọn àkànṣe ẹjọ́ níyàwó. jésù ló sì wó mi ràn wọ́n ó sì mọ̀ mi pé ìgbàgbọ́ ó sì mọ̀ pé mi kan forí gbálẹ̀ rí o ẹ̀ máa yàn bá wá já wèrè èmi kọ́ sọ pé mi dán wo wèrè dákun torí ọ̀dọ́ kí lọ́kàn fún ayé mi mo ti lọ́wọ́ ayé mi ọ̀kàn yìí jọ mo ti fọ ayé mi fún jésù ọlọ́run ní ìdarí ayé mi ọlọ́run lè tó ayé mi kí ni ti tiẹ̀ ń bẹ̀ kí ni ti tiẹ̀ sọ̀rọ̀ bá ara ayé abotoboto yín kásá àbọ̀tọ̀ ọdún náà abọ́tọ̀ ṣe ti gba ìgbàjú sọ́kún jésù pé lójú òdìbò ṣe pé yìí nígbà ayé ìgbà ọtí jésù ò tí ì pè é bí o kó bá gbọ́dọ̀ kojú ọ̀rọ̀ báyìí ẹ̀ fi dùn ọ̀hún mi. ó yé mi ọmọ ìsìn gbọ́ ọmọ rẹ̀ mọ́ gba múndà jì báyìí ni ọmọ àti ẹsẹ̀ lọ́wọ́ ẹsẹ̀ lọ́wọ́ 1000 àlọ́ káyà tó tẹ̀lé sí ọmọ òṣèlú tí wọ́n bá ṣe di ojú mi ọ̀sán ṣe súnmọ́ ara yé ẹgbẹ́ bọ́ ìdá tó ti ìgbòrí. ní ọjọ́ kan ó gba àwọn àti àbí àdèmí wípé ọlọ́run sì fi rán lẹ́hàn mi ọgbẹ́ àwòrán ayé yín ọgbẹ́wájú mi nígbà tẹ́ ẹ̀yin àpòlẹ́ yóò yín lẹ́wọ̀n ọmọ mẹ́ẹ̀ẹ́dógún fi fún ọmọ ìrẹ̀lẹ̀ ẹ sì sẹ́gun ó sì fẹ́ ọkọ̀ fún orí àgbàdua náà ni ó pọ̀ àgbàdua náà ni ó pọ̀ ibẹ̀ pàdé wà á bọ̀ tí màmá òun jésù mọ́ lára ni ẹ máa gé ọjọ́ ìmọ̀ tú rẹ̀ wọ́n sọ mi wọ́n sọ mi kí sàǹtọ̀ bá fọ́ ọ̀rẹ́ ilẹ̀ ọ̀sùnmílẹ̀ èsùké bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè fọ́ ọ̀sẹ̀ ìrọ̀ mi ò sùké rí bẹ́ẹ̀ ló lè fọ́ ọ̀sẹ̀ èsùké bẹ́ẹ̀ ló lè fọ́ ọ̀sẹ̀ kó n sọ ẹ́ lára àyè ìṣọ́sùn rẹ̀ ẹ̀ẹ́dọ́kọ́dọ́kọ́dọ́kọ́ ọlọ́kọ̀yọ̀ kan máa ń lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́sẹ̀ sí àwọn ọ̀nà ọ̀wájọ́ Orí gbígbẹ, Jésù ló wà sí láàrin àwọn ọmọ ẹni yẹn máa ń kọ́ ọ́ ní ọ̀pọ̀ ní Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo kí gbogbo wa kú iṣẹ́ olúwa o. Olúwa sọ agbára wa dọ̀tun. Ilé olóògbé tá a dé orúkọ Jésù a máa débẹ̀ sí i. Mo lè kí ìyá àdúrà náà ẹ kú iṣẹ́ olúwa ẹ kú ìdíjúmú Jésù àwa pẹ̀lú yín. Ẹ jẹ́ ká lọ sí inú ìwé ọ̀rọ̀ Ọlọ́run Psalm 86 tó sọ wípé olúwa bẹ́ẹ̀ tí ìrẹ sílẹ̀ kí o sì gbóhùn mi nítorí tí èmi jẹ́ pásítọ̀ Caleb ẹ má ṣe yọnu ìyá àdúrà ẹ̀yin ló fẹ́ dàrẹ́ tọ̀rọ̀ yìí sí bí ẹ ṣe ń pin Ọlọ́run ní ojú méjèèjì tí Ọlọ́run ṣe ń gbọ́ àdúrà yín nínú àdúrà nínú orin nínú ọpẹ́ nínú ìgbókẹ́ sí pin Ọlọ́run tó bẹ̀rẹ̀ gbọ́ yín kí lè bífẹ́ Ọlọ́run ń gbọ́ yín lójú méjèèjì tí ẹ ṣe ń gbàdúrà fún wa ní àdúrà ń gbà bí mo parọ́ mi wọ́n fẹ́ kẹ́ ẹgbẹ́ òun tábà bá ń sọ lórí yìí that is why kò ṣe wà ní báyìí. ìyá ìjọ ọ̀rọ̀ lẹ́gbọ́n tí alàgbà sọ yẹn bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ ó ní éyì ó ń sáré ẹ̀tọ́ ṣùgbọ́n kùnà láti tọ́ àwọn ọmọ bíbí inú rẹ̀ ìdí nìyẹn tí ò fi rí wọn jèrè kò sẹ́ni tó sọ wípé bẹ́ẹ̀ sí tọ́mọ yóò bá ọ àmọ́ báwo ló bá ṣe dùn tó tí èmi náà bá tọ́ àwọn ọ̀rẹ́ tọ́mọ yín kó wá bóyá ayé wọn bá yí padà. ìyá àdúrà ìyá àjọ wa mo lérò pé ẹ gbọ́ nǹkan tó sọ ọ́ sìn àti táwọn yòókù náà sọ tẹ́lẹ̀ mo lérò pé ẹ gbọ́ yìí dáadáa. báwo ni ìbá ṣe dùn tó bí Élì ṣe tọ́ Sámúẹ́lì dáadáa ó tọ́ àwọn ọmọ títí ẹ̀ náà dáadáa ìran kan nìyẹn ẹ wá wo ọ̀dọ́ tí yín táwa tó ń kẹ́kọ̀ọ́ gidi látara tí yín ẹ̀yin tó ọmọ tí yín dáadáa báwo ni ò bá wá ṣe dọ̀tọ̀ bákan náà kẹ́yìn náà tọ ọmọ ọlọ́mọ bí ẹ ti ń tọmọ tí yín lánàá tún wá ẹ bá ń kọ orin kan tó máa ń wúlò mi lórí gidi gan ni ní gbogbo ìgbà ẹ máa ń tẹnu wọn wípé ẹ̀mí mímọ́ agbára ọ̀run àgbẹ̀mí wọn. ẹ̀mí mímọ́ agbára ọ̀run àgbẹ̀mí wọn. ẹ̀mí mímọ́ yẹ kó jẹ́ kó gbé yín wọ̀
àwọn ọmọ tí omi yín mú wá tẹ̀yìn lò pé wọ́n lọ ṣòkòtò sọ fún yẹn ẹ̀yin jẹ́ kí ẹ̀mí lọ bí yín wò kẹ́yìn ṣe ní ọmọ ayé wa. tẹ́ ẹ bá fi lè gbà ọ̀kan nínú àwọn ọmọ tí ọmọ yín mú wá ìwọlé ẹ ti jẹ́rí ọkẹ́ nìyẹn. lóòótọ́ wọ́n máa wọ ṣòkòtò pépèpé káàkiri torí pé wọn ò ní olúwa nínú ayé wọn ni àmọ́ tẹ́yìn bá gbà wọ́n wọlé ẹ̀yin máa fi ọ̀rọ̀ olúwa bọ́ wọn ó sì dá mi lójú pé tẹ́ ẹ bá jèrè ọkàn wọn ẹ tún máa gba èrè tó pọ̀ lọ́dọ̀ Kristi Olúwa wa. màmá ìjọ ṣe rí ìbùkún ní fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n sí i. ṣé ní gbogbo àwọn ọmọ yìí tí a bá ń kọ́ wọn mọ́ra gbogbo àwọn ọmọ yìí tí ẹ bá ń tọ́ wọn sọ́nà a ó rí i pé látàrí ẹ̀ a tún máa jèrè ọkàn wọn torí pé wá gbà tààrà wá gba dùdú lọmọdé fi mojú òbí ẹ jẹ́ ká gbìyànjú kẹ́ ẹ fa àwọn ọmọ yìí mọ́ra ká lè jèrè tá a fẹ́ jèrè lára àwọn gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti kọ́. ìwé mímọ́ ní ọlọ́gbọ́n obìnrin a fi ọgbọ́n kọ́ ilé ẹ̀ ṣùgbọ́n àṣírí a sì fún ara ẹ̀ dálù rẹ̀. ẹ ṣe lọ kí gbogbo ìjọ ẹ jọ lórí program tó ń bọ̀ ìbúlẹ̀ bàjẹ́ sáwọn owó ti wọlé. ṣé àwọn ọmọ tí wọ́n ń ṣe àṣà òyìn ṣé wọ́n ti. ẹ má ṣùwàgbọ́ máa o ṣé ní o tó ṣe kókó jù ní sí ọ̀rọ̀ ayé tí ó gangan ló ṣe kókó nígbà tó bá wà lójú ọ̀rọ̀ ayé tí dé tán àwa bọ́ sínú ìjọ. rárá ẹsìn mi láyé mi ṣé rí ayé mi mo ti fi fún Jésù mọ ètò ìrora ayé mi Jésù mo ti ń sin gbogbo tó ń lọ láyé mi Jésù mo ń ṣètò ìrora ayé mi àníyàn lọ program tó ń bọ̀ ibo lẹ bá dé nǹkan tí mo bí nìyẹn ọ̀rọ̀ jẹ́ wọn gan ọ̀nà jẹ́ wọn sẹ́gbẹ́ ọ̀rọ̀ ti tèmi ẹ fílẹ̀ Jésù máa yanjú ẹ̀yìn ṣé ẹni ọ̀rọ̀ tẹ fẹ́ sọ àbí. màmá àjọ tó náà wá ayé yìí rẹ̀ gangan ni ṣé Yorùbá máa ń sọ̀rọ̀ máa ń pa òwe wọ́n ní bí igi bá rẹ̀ lugi tó kí ẹ̀ báyìí lákọ̀ọ́kọ́ jọ máa ń gbéná. àwọn ọmọ tí wọ́n ti rà sáà nìyẹn ní kí wọ́n bá yín ṣe rí ọmọ kan wà ń bẹ̀ àjọ̀dún last year ọmọ yẹn ló ká ní ló ti ń fa sìgá lẹ́yìn church mi. mo ti wá rán létí wá tún ṣe irú ẹ̀ máa lé dànù ọmọ fọlọ́ sọ ọ́ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. ìyá àjọ ọmọbìnrin ṣe rí ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n ọba ṣe máa ń ṣe nǹkan ẹ jẹ́ ká kọ́kọ́ parí nítorí àlẹ́ ìná. àgàmúwa mú ilé ìtẹ́ ìsọ ìgbọ́. wọ́n ti wọ́n ti ń dàrú wọ́n ti ń dàrú. níjẹ́ kí ẹ dàrú ní ọ̀rọ̀ ìwà bí. ọ̀rọ̀ ìyẹn gangan ló ṣe kókó jù bẹ́ẹ̀ ni. Jésù Olúwa wa Jésù àgbàdúrà wa ìyàwó mi ọmọ mi ló máa wá sí ọ̀dọ̀ mi ó wá sàwọn àlàyé ọ̀rọ̀ kan fún mi kó ti tó bí mẹ́fà méje mẹ́jọ obìnrin tó mú wá kí ẹ̀ sọ pé kò tí ì tásìkò kò tí ì tásìkò ẹ rí sọ́nà gẹ́gẹ́ bí abiyamọ gidi ìyẹn gbọ́dọ̀ mọ́nítọ̀ àwọn ohun wa pàápàá jùlọ ọkùnrin wọ́n mọ̀ lọ gbégbègbè ṣùgbọ́n ẹ jẹ́ ká tó dúpẹ́ lọ́wọ́ Olúwa ni wípé Olúwa ṣe akẹ́yìn ọmọ onírẹ̀lẹ̀ ó sì ti inú ìdílé onígbàgbọ́ gidi jáde ní. àwọn ẹgbẹ́ rẹ̀ tí ò tó wọn àti fóbìnrin lóyún bíi 2, 3, 4 tí ò tiẹ̀ ní mọ̀ gẹ́gẹ́ pé wẹ́ láfẹ́ sísè ṣùgbọ́n èyí tó bá gbàṣẹ lọ́wọ́ òbí gẹ́gẹ́ bí ṣe ń gbàṣẹ yìí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Jésù ní ó rọ̀ fún wa ni wọ́n á fẹ́ fún Jésù Kristi lẹ́yìn ẹjọ́ kò ní ó sì wá ṣe ó ṣàlàyé fún mi pé gbogbo àwọn èèyàn ló ti ń bẹ̀ sí nílẹ̀ ìjọ kẹ́lú wọn tán fẹ́ràn wọn lẹ́ẹ̀lẹ́ gbọ́. wọ́n wá ní tèmi bá dẹ̀ ti sọ ẹ̀ máa gbọ́ tó ráàjọ ní gbà nǹkan ti lọ́wọ́ ara wa tèmi bá ti dé bíbá ìlú ìpínlẹ̀ máa ti di Jésù náà rárá ẹjọ́ ẹjẹ́ kò fẹ́ yà wọ́n ní kó ọmọdé bá pé lọ́kọ́ ló ń lọ́kọ́ ló sí ọdún ló ti lọ́kọ́. ẹ wo ilé àgbà méjì ò tí ì lè irúgbà rè kí ló ló kù ẹ jẹ́ ká mọ̀ pé báyìí sì rí ṣe ní ẹ̀jẹ̀ tó sì ń bá bẹ́ẹ̀ sí. Praise the Lord. Akin ọ̀nà òbí dájú títí àkókò òkúrò ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ tí wọ́n ṣe bẹ̀rẹ̀ tí wọ́n ẹ̀ńkọ́ ti wọ̀ lọ́mú wá. wà á ṣe o so èmi ti sọ ní àmì rẹ ní òsè yẹn bẹ́ẹ̀ ẹ wò ó wá wà pẹ̀lú yẹn. Akin tẹ́kẹ̀ àwọn bá tọrọ sí mọ́mí lẹ́nu o. kò sí kan tó ṣe jẹ́ bí àwọn òkú ọmọ ọ̀dà fojú sílẹ̀ ó dàbọ̀. sórí ẹ pé ilé lọ ókè o ti ń gbẹ́jọ́ mi ojú mi káàkiri gbó tó fẹ́ kó rí ẹ kú lára ọ̀rọ̀ ẹ mú ìyàwó òṣìkè ní báyìí mú
ìyàwó òṣèré bẹ́ẹ̀ wọ́n gbà rubbish. ọmọ máa lè kí n lábúlé. Mo ti sọ wípé adéèpé yàwó nìyẹn jáde mo fẹ́ fẹ́ ṣeré ìgò lórí ẹ̀. àti máa bójú ẹ̀ ajé yàwó nìyẹn lásán mo lọ wá sí ẹ̀rọ ọba ọmọ owó lọ wá ní báyìí lásán wọ́n ń bá sọ pé mi ti ṣe mẹ́wàá ògùn àpáyà yẹn ṣe sáwọn olóòlù àbáyé fún wọn pa. ṣé wo ni ìyàwó mi wọ́n ti sọ̀rọ̀ ẹ fún mi ìwọ ló ń dára dára láti dájú tó máa fẹ́ra wọn tó máa fẹ́ra wọn. ókè àbí náà wọ́n ṣeré ìbò lórí ẹ̀ nísinsìnyí nítorí tí ẹ kò kàn ẹ́ o ti ṣe ẹ̀sẹ̀ tètè mi náà báwo ni o ti mọ kankan tó lè ní tí mo kọ́ ẹ̀ ọmọ tó rò ó bìrì o ti wá sí ìyá ogun nínú kó jáwọ́ bẹ̀ àbí kẹ́mi ẹ lọ sí kí ló fọwọ́ sí. ní àpárá àti ìwà nìyí. tó akin ìwọ ló kọ́ àwọn ẹ̀rẹ̀ wá báyìí. ọ̀pẹ ẹja padà níbo ayọ́wọ́ justice ni na ìgbọ́ gbọ́. o fẹ́ mọ̀ ní àná báwo rí. so akin. ọ̀pára àbí ẹ̀yọ́ ọmọ ìsì ṣe mí. nígbà tẹ́ ń bọ̀ tó ẹ̀rí ẹni sọ fún mi wípé 100 ìdóní kò lè dẹ́kun lè fi yàrá. alẹ́ ìgbà ló fẹ́. bẹ́ẹ̀ sì wà yìí ẹtí ló kú. nílò lọ túbẹ̀nù ọ̀pọ̀ tí nílé lè rí ọlọ́wà kì yóò kú kúkú kan bí kò ṣe yíyọ tó gbọ́ ò àwa ti wá ṣeré ìgbòlọ́dún ẹ̀ lónìí. àmọ́ pa ilẹ̀. ẹtí ló kú ẹtí kú náà. wọlé èsì ìwọ aláàdé tó ṣe wà yìí ó àìsè bẹ̀rẹ̀ ni lọ́nà gba iṣẹ́ ìrànṣẹ́ jẹ́ mi lórí ẹ̀kọ́ gbọ́dọ̀ mọ̀ àìsè bẹ̀rẹ̀ ni ó lò sí ọmọ ẹni rí. ẹ gbà mí. ṣé possible ṣáàbíà. my mom ìyá àjọ with banker òṣìlú ẹ̀pẹ́ máa gbọ́ o jẹ́ kí n rẹ́ yín sí wọn ṣẹlá sáàlì bá ṣe lọ yẹ èmi náà kàn sí àmọ́ tí mo bá padà dé ìjà kan pa mí àti kí n parọ́ ó sì ẹ̀mí lórí ẹ kì í sọ fún kẹgbọ́ tí wọ́n wá dé kẹ́ẹ̀tì bá wọn sọ̀rọ̀ kan ti change èyí kò lọ sí. ẹ̀wọ̀n yẹn Samuel ó lè jẹ́ pé ọmọ tó dà tó lè fún ara rẹ̀ mo ti ń láwọn gbéyàwó rí iná ń tẹ̀lé tó ń fò. ọwọ́ agbé bá tẹ́ẹ̀dì wọ́n sì máa fi Jésù Jésù. lórí òbí wọ́n sì máa ṣe Jésù. Jésù náà fi ṣépè fún ọ tí bá sì jẹ́ ẹ̀ka ọjà rẹ̀. Ẹ̀wọ̀n lẹ́yìn síbẹ̀ ẹ̀ṣẹ̀ wà yìí ẹ̀yin máa fi ṣẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ sùn. Tí bá kí ọjọ́ yóò túlẹ̀ ní ìyàwó òbí ẹ ṣe sùúrù fẹ́mi ara yé.
kí ló wà ní ilé ayé òjì tó báyìí lẹ́kọ̀ọ́ lórí ikú kí ń tẹ́ dọ̀ ọ̀gbọ̀n wọn nígbà tẹ́ ẹ pè mí ẹyẹ àwòrán ẹ máa mọ̀ tẹ̀lé ká lọ mọ̀ tẹ̀lé ká lọ sí kí ló bá tẹ̀lé nígbà tẹ́ ẹ pè mí láàárọ̀ pé kí n tẹ̀lé lọ bẹ́ẹ̀ pé lọ́lọ́pàá méjì náà mo ń gbọ́ ẹ mọ̀ ọmọ ìlẹ̀ tẹ́ ọlọ́pàá yìí mo ṣe fẹ́ fọmọ ìdánwò sẹ́ẹ̀fì sọ jésù a sì gbọ́ náà tán káàkiri lọ́sọ̀ tó ń sè pé kókó bá fúlà tó tọ̀ sí ẹ̀ ìyàpò ìyẹn. ẹ kí lẹ́jọ́ lẹ́jọ́ níyàwó. ọlọ́pàá ti mínísẹ̀ tó kàn. ọ̀sẹ̀ ìwà ọ̀tàn ọ̀nà ìdí ẹ̀yẹ bẹ́ẹ̀ á padà fún aláwọ̀ rẹ̀ ni mo fẹ́ bá ti náà láwọn èèyàn Sorry,